ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدى قتل أبا عليكم إكيا الله قولي أجاجة الله ومبا النبوة محمد صلى الله عليه وسلم ní àná aṣàlàyé àyà ẹlẹ́ẹ̀kọkànlélógún àti ẹ̀kejìlélógún nínú Suratu Al-Imran tí àyà náà tí ó ṣàlàyé nípa ìkan nínú sí àwọn al-Yahud àwọn Yahudi Ọlọ́run Ọba ó múrò wá fún wa nínú Al-Qur'an Al-Karim nítorí pé kálíbà jìnà sí irú wà burúkú tí wọ́n ń wù pẹ̀lú àwọn ànábì wa àti àwọn àbúrúkú tí wọ́n ń wù pẹ̀lú àwọn àfá wọn tí wọ́n dúró dédé. Ọlọ́run já mọ̀ pé iṣẹ́ yìí burúkú pọ̀ wọ́n jẹ́ ìyà lálẹ́ kìyàmà látàrí wọ́n pa àwọn ànábì wọn wọ́n sì pa àwọn àfá wọn wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú àwọn òfin Ọlọ́run Ọba tó sọ̀kalẹ̀ fún wa. Eléyìí ni púpọ̀ ọ̀rọ̀ tí ó wà nínú àwọn súrà méjèèjì àmì àyà méjì. A wá bẹ̀rẹ̀ níbi àyà 23. ọ̀rọ̀ ni a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alam tara ilal ladina utu nasiban minal kitab يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه
ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. الله ọba níbi ayata kai ń sọ fún Ànábì Muhammad ó ní alam tara ìwà Nábì ọ̀rí ni àbí ọ̀wòye sí ìlàlẹ́dínà útùn nasíban minal kitab ìwò ráwọn tó já sí pé a fún wọn ní tírà gẹ́gẹ́ bá sì fún wọn náà ní tírà àtàwọn ìjọ rẹ̀ yud'auna ila kitabillah liyahkuma baynahum wọ́n wá ń pè wọ́n lọ síbi tírà Ọlọ́run ọba táa sọ̀kalẹ̀ fún wọn liyahkuma baynahum kó jẹ́ pé tírà yìí ó ní ó máa ṣe ìdájọ́ láàrin ara wọn àbí kan tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn tírà yìí kó máa ṣe ìdájọ́ fún wọn fún lẹ́yìn ìgbà náà yàtàwálà fariqun minhum àwọn kan gbẹ̀rùn bá rí nínú wọn páwọn òfin tírà tọ́lọ̀ ọba tó sọ kalẹ̀ tó ní káwọn bí dájọ́ àwọn yàrí wà hum mu'ridun wọ́n gúnrí kò nínú àwọn òfin tí ń bẹ nínú tírà tọ́lọ̀ ọba sọ kalẹ̀ fún wọn òun náà lè Injil àti Zabur àbí Taurat ọlọ́ni dáálíkì àwọn tàà sọ yìí ilé tàà sọ yìí bí annahum ìtọ́fà tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni pé dájúdájú àwọn qalu lan tamassana an-naru illa ayaman ma'dudat wọ́n gbà fáwọn wọ̀ná torí pé àwọn òtẹ̀lé òfin Ọlọ́run ọba wọ́n gbà fáwọn wọ̀ná a máa gbà pé iná tí àwọn wọ̀ àsìkò díẹ̀ òun náà nínú fi já wọn àsìkò díẹ̀ ni òun náà fi lé láyà láti má gba òfin tí ń bẹ ní tírà wọn wọ́n ti gbà pé táwọn bá tẹ̀lé àwọn wọ̀ná a máa àwọn olè wọ̀ná yìí bí ẹ bá ṣe pé fúngbà díẹ̀ náà ni àwọn ti padà kó mẹ́ ọlọ́ni wọ̀gọ́rọ̀hún fi dinihi ma kanu yaftarun eléyìí ló kó tàn jẹ bá wọn níbi ẹ̀sìn wọn kí nìkan náà àdáparọ́ tí wọ́n ń dáparọ́ fúnra wọn léyìí tí ò rí bẹ́ẹ̀ kí làdáparọ́ náà wọ́n ní àsìkò díẹ̀ òun nínú fi jú àwọn ọlọ́run ní fàkáyìf báwo náà sọ̀rọ̀ pé ọjọ́ náà yóò rí fáwọn idha jama'nahum tàbá kó gbogbo wọn jọ li yawmi lọ́jọ́ kan la rayba fihi ọjọ́ tó jẹ́ pé síṣẹlẹ̀ ọjọ́ náà la rayba fihi kò sí èméjì ń bẹ ọjọ́ tí ó wáyé ni òun náà lọ́jọ́ tọ́lọ́run ọba tí ó gbogbo àdìde táwà dúnwájú rẹ̀ ọlọ́run wá ní kí wọ́n ronú sí fàkáyífà báwo ni ó ṣe rí fún wọn jọjọ́ náà idha jama'nahum bàbá kó gbogbo wọn jọ li yawmin la rayba fihi lọ́jọ́ tí ó sí èméjì wa wuffiyati kullu nafsin ma kasabat gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan in tó ṣe níṣẹ́ lódì wọn ṣẹ́ rẹ̀ táwọn fi san lẹ́san wa hum la yuzlamun lọ́jọ́ yìí wọn ò ní ṣàbòsí fẹ́ ní kọ̀ọ̀kan in tó bá ṣe òun náà lọ́gbà àwọn àyà mẹ́rin tó káyí Ọlọ́run bá tún fi ń ròyìn àwọn Yahudi bá ti sọ fúnra lánàá gbogbo ìgbà tọ́lọ́run bá ti fún wa nírò nípa àwọn tí wọ́n kọjá tó ẹ pé dáadáa ní sọ nípa wọn ó fẹ́ káà náà kẹ́kọ̀ọ́ káà náà mọ́ sí bí àwọn ènìyàn ni
tó bá sì múrò wá tí ń fún wa ní ìtàn àbí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn tó ti kọjá lọ ká ní pé ìwà burúkú ni wọ́n wù ó wá mú wánú Al-Qur'ani Karim káwà ju Ànábì káwà wùrú ẹ̀ ṣe pé àwọn ni ya wá pọ̀ jù tàbá wùrú ẹ̀ a sọ fún yẹn bí akẹ́ máa ń pààyàn létí ni irú àtàwọn eléyìí wúre o ẹ má wúrú ẹ o kí ẹ wá wúrú ẹ ṣe pé ẹkọ́nà bá bínú sí yàn nínú àwọn ìwà àwọn Yahudi àtàwọn Nasara ọlọ́ni alam tara ila alladhina utu nasiban minal kitab ọlọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam ìwọ orí àwọn tàà fáwọn náà nípìn tí wọ́n nínú tírà òun ni Taurat àti Injil tàà sọ̀kalẹ̀ fáwọn Yahudi àti Nasara àwọn ìjọ Musa àti àwọn ìjọ Isa aṣọ Taurat àti Injil kalẹ̀ fún wọn anábìlọ̀ ọ̀rá wọn yẹn yud'auna ila kitabillahi wọ́n ń pè wọ́n lọ síbi tírà Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún wọn tí ṣe Taurat àti Injil kí ni wọ́n ń pè wọ́n lọ síbẹ̀ liyahkuma bainahum pẹ́pẹ́ tírà yìí ni wọ́n máa fi dájọ́ òun ni wọ́n máa tẹ̀lé òun ni wọ́n máa sẹ́rí sí gbogbo alámọ̀rí wọn tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn tírà yìí ni wọ́n yẹgẹ́ fún wọn in tá sọ fún pàtírà ilé yàtọ̀lẹ̀ fariqun minhum àkán sì yarí nínú wọn wọ́n láwọn tẹ̀lé òfin ti bẹ̀rù tírà wọn kìí sí gbogbo wọn ìdí tàà fi tọ́ tírà kalẹ̀ fún wọn ìdí kanáà liyahkuma bainahum tírà ilẹ̀ máa lò láàrin ara yín kọ́lá tẹ́ bá ń jiyàn tí tírà yìí bá ti mú jáde èyí bá ń bẹnu tírà yìí òun ni ẹ tẹ̀lé thumma yatawalla fariqun minhum ọlọ́láwọn apákanu wọn sì gbẹ́rù bá rí wa hum mu'ridun wọ́n gúnrí kò níbi òfin náà ìwà tí wọ́n wù lélé jẹma kí ló ní tọ́lọ̀ wọn bá ń fi ń rìpọ́tù bá wa Ọlọ́run náà wá sọ tírà kalẹ̀ kí wọ́n ní ìyàwó tí wọ́n bẹ láàrin àwa àtàwọn Yahudi àti Nasara Ọlọ́run bá sọ tírà kalẹ̀ fún wọn liyahkumu bainahum ó wá sọ tírà kalẹ̀ fáwọn náà ó sọ Al-Qur'an àti súnnà méjèèjì ló sọ̀kalẹ̀ fáwa a sì gbọ́dọ̀ sí yàtọ̀ láàrin ìdájọ́ tí ń bẹ nínú Al-Qur'an àti ìdájọ́ tí ń bẹ nínú súnnà méjèèjì tọ́lọ ń sọ̀kalẹ̀ fálẹ̀ ohun ànábìnú Ọlọ́run Ọba ló jẹ́ àmànú Al-Qur'an Karim ànábì náà tún sí àlàyé ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé tírà méjì náà sọ̀kalẹ̀ fálẹ̀ ohun ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run tún wá sọ ìdí tó ń fi tọ́sọ́ ìkalẹ̀ ìdí tó torí ẹ̀ sọ̀kalẹ̀ fáwọn Yahudi àti Nasara ló torí ẹ̀ sọ̀kalẹ̀ fáwọn náà ìjẹ́ ń táwọn Yahudi sí wá lò pẹ̀lú tírà ti wọn àwọn apá kan nínú wọn tọ́lọ ní ká máa jọ wọn sáàrá wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nù jọ ànábì náà tàbárí sọ́ọ̀sínú wọn bí ẹ bá wà nù wọn irú eré ibú táwọn Yahudi ṣe àtàwọn Nasara àwọn fàríkù nù wọn àwọn apá kan nù wọn tí wọn ò tẹ̀lé ìdájọ́ tírà yìí eré ibú tí wọ́n ṣe ẹnìyẹn ló ṣe o Ọlọ́ni wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhi Ọlọ́ni a sọ àdíìsì kalẹ̀ fún wa nẹ́bì àdíìsì yìí òun ló máa fi sí àlàyé fáwọn èèyàn ma nuzila ilayhi ìntọ́nà ọba sọ kalẹ̀ fún wa so ìkan méjì lọ́nà sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni utitu al-Qur'an wọ́n fún mi ní al-Qur'an wa utitu mithlahu ma'a wọ́n tó fún mi ní nǹkan mí tó ju al-Qur'an Ànábì ni kana Jibril yu'allimuni sunnah kama yu'allimuni al-Qur'an Ànábì ni ẹ̀rí Jibril a máa wá kọ́ mi ní sunnah tí sí hadith kama yu'allimuni al-Qur'an gẹ́gẹ́ bí sí kọ́ mi ní Qur'an
sẹ́gbọ́n àwọn ẹ̀rí rẹ̀ sẹ́gbọ́n túnmọ̀ ara wọn ni Ànábì ní sallallahu alaihi wasallam taraktu fikum amrayni gbàtánà fífẹ́ kó láàrin wa ó ní taraktu fikum amrayni mo fi nǹkan méjì mo fi kalẹ̀ láàrin lan tadullu ba'di ma tamassaktu bihima lan tadullu ní sọnù ba'di lẹ́yìn mi Ànábì ìyẹn pé tí ìbá sí láàrin mọ́ ní sọnù mọ́ ilẹ̀ àwọn afá ń pè ní mọ́ ṣàrùtíyà mọ́ pẹ̀lú mọ́jẹ̀mú ni ó in tí ò ní jọ ẹ sọnù tí bá kó láàrin ni pé ma tamassaktum bihima lópin ìgbà tẹ́ bá di àwọn nǹkan méjèèjì tí mo gbé kalẹ̀ fún yín tí mo fi kalẹ̀ fún yín lópin ìgbà tẹ́ bá dì mú dáadáa òun lẹ̀ fi ní sọnù bàbá wá dì mú kọjọ máa ńlá ká yíó ti yé ajẹ́ pé gbogbo ẹni tí ò bá ti di méjì mú tí ó rìn lójú ọ̀nà méjì ẹni sọnù ni pẹ̀lú hadith zakai tó dá Nabi sallallahu alaihi wasallam ma in tí ò ní jẹ́ sọnù ma tamassaktum bihima lópin ìgbà tẹ́ bá di méjì mú ni ó ìyẹ́ pé tẹ́ bá ń lo méjèèjì inú sẹ̀mí ayé ní sọnù ẹni olùmọ̀nà ní àmọ́ bẹ́ẹ̀ bá ti di méjì mú tẹ́níkẹlẹ́ dì mú bẹ́ abẹ́ ẹ̀ tí ẹ̀ dì mú kaná mú rárá mẹ́ ẹni sọnù ní yíò wọ́dà tí gbogbo ayé ò bá rí ní ẹni sọnù lẹ́niyẹn ọdọ̀ Ọlọ́run Ọba Ànábì ní kitab Allah alákọ̀ọ́kọ́ náà ní al-Qur'an wa sunnati àti súnnà ní Ànábì méjèèjì ọlọ́ni yá ayọ́ alladhina amanu ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ ní iman ati'u Allaha wa ati'u Rasul ẹ tẹ̀lé àṣẹ Ọlọ́run wa ati'u Rasul ẹ sì tẹ̀lé àṣẹ Ànábì fa in tanaza'tum fi shay'in wa ulul amri minkum àtàwọn tán bá jẹ́ àfá àtàwọn alfáṣẹ́yìn ẹ̀tẹ̀lé tí wọn náà Olúwa ní fa in tanaza'tum fi shay'in tẹ́ bá wá ń ṣe fàánfà lórí kankan fi shay'in lórí kankan imma amru din aw amru dunya gbogbo bí tẹ́ bá ti ń ṣe fàánfà kò bá jọ́rọ̀ ẹ̀sìn kò bá jọ́rọ̀ ayé kí lọ́lọ́n sọ farudúhù ila Allah war Rasul ẹ̀dá nǹkan yẹn padà lọ sọ́dọ̀ Ọlọ́run àtànẹ́bì kí ni wọ́n sọ lórí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó náà bá jẹ́ mùsùlùmí tírà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fáwọn Yẹhudi àti Nasara ìdí tó fi sọ̀kalẹ̀ fún wọn liyahkuma baynahum tírà yìí ni wọ́n máa fi ṣe ìdájọ́ láàrin wọn bẹ́ẹ̀ náà ló ṣe fálùmọ̀ Nábì ó sọ Al-Qur'an ó sì sọ hadith kalẹ̀ fún wa kí ní ká máa fi ṣe jama ó ní ká máa fi dájọ́ láàrin ara wa sáà ń ló bẹ́ jama àwọn èèyàn ló bẹ́ àsìkòtà wà yìí kọ́lá ṣéhù ni àfáà sọ ibi tí ayé ńlájú ẹ̀sì délé ní àwa sì wà lórí kọ́lá ṣéhù àfáàsọ mẹ́rin wà ṣe tàlàfà ìdí ń jí ọ̀rọ̀ qala Allah qala Rasul qala Sahaba kò sọ̀rọ̀ ma ìdí ń jí ọ̀rọ̀ kò sí tán pè ní kọ́lá ṣe wò Ọlọ́run sọ Ànábì sọ àwọn Sahaba sọ káwọn bá àjọ Yahudi kí ni Yahudi tó jẹ́lẹ̀ fi yẹn àwọn apákan náà kìí sí gbogbo wọn àwọn apákan wọn Ọlọ́run ní yud'auna ila kitabillah wọ́n ń pè wọ́n lọ sínú tírà Ọlọ́run Ọba wọ́n ń pè àwọn Yahudi àtàwọn Nasara wọ́n ń pè wọ́n lọ sí tírà Ọlọ́run Ọba liyahkuma baynahum kó máa dájọ́ láàrin wọn thumma yatawalla fariqun minhum
àwọn apá kan wọ́n sì yarí gá irọ́ bá sí nínú àwùjọ ànábì lórí náà àwọn kan dúndò pé ìjẹba sí lẹ́sẹ̀ o nítọ́lọ bá sọ àtànábì nìkan ni àbáwọn kan ọdún bẹ̀ sọ wá nú wọn tọ́ bá sínú wọn lọ tún èrò rẹ̀ rò èyí tó lè fi bọ́nà dáadáa nù àmọ́ ẹgbẹ́ tí wọ́n lò ní pé qala Allahu qala Sheikh Ọlọ́run sọ àwọn àfáà tó sọ kò sí tó mọ́ pẹ̀lú ọ̀rọ̀ ànábì èyàn lè lúlá níwájú Ọlọ́run ọba torí ànábì sallallahu alaihi wasallam ànábì sàlàyé fún wa nínú Ahmad ànábì láti kan bọ̀ wọ́n àsìkò náà rè àní àsìkò kan bọ̀ wọ́n ànábì lórí bẹ́ẹ̀ léyìí tí ò sí tẹ́lẹ̀ lásìkò ànábì irú rẹ̀ ó sí àmọ́ ànábì ń sọ ànábì lásìkò kan bọ̀ wá ẹ máa rí ẹlòmíì kò nímọ̀ nípa ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe tán pọ̀ láwùjọ lónìí wàláì bàbá ń sọ̀rọ̀ ẹ̀sìn àbòsí pọ̀ láwùjọ ìpúpọ̀ wọ́n sí àbòsí fẹ́sìn Ọlọ́run táwọn dókítọ̀ àwọn medical doctor tó bá ń sọ̀rọ̀ ọ̀gá English dá sí kò ní dá sí ọfẹ́ kan lè rẹ bí kìlámíkọ́ tó wá òun ó sì pọ̀ mọ́sẹ́ òun náà ló mọ́ lé ó lè ẹ́tọ́ sẹ́kàn lọ́dún yìí wọ́n ní àwọn fẹ́kàn láìpẹ́ yìí ẹ má pè fún yàn níbà yìí kàn sọ ọkọ́ ní àìkọ́ àmọ́ wọ́n máa ń kàn lójú mi èyí tí ń kọ́lé bọ̀ ní sí yóò tó 40 years ṣe pé òkú ọdún mẹ́ta sí rẹ̀ èyí sì mọ́ mójútó mo fọ́nà bí ọ sọ́gbé fún wàláhì à ní gbé fún bàbá sì gbé fún ẹni bá yà dìde ẹni bá fẹ́ràn ọ̀pọ̀ lè gbé fún àmọ́ síbẹ̀ náà ẹbí ló sì mọ́ sí bákanbákan pé ṣe ní sí mọ́ pa kápẹ́ntà báyìí àlegbà táyà bàjẹ́ iná ọtún ní ìrùwáyà ọwá lọ́lọ́ fọ́gá wọ́n ní kò sí ìrùwáyà ẹbí iná lẹ́ni òtàn ẹgbẹ́ pàṣẹ ìrùwáyà náà sọ́ọ̀kọ́ ní àyíkọ́ àmọ́gbà ìrùwáyà náà ẹgbẹ́ kan sọ́ọ̀bù wa sọ́gbẹ̀ ọ̀ọ́sùn mọ́tò rẹ̀ náà alámàrí ayé wa a ò kí fẹ́ sí àbòsí mẹ́ ìta àbámọ̀ pẹ́ ni yóò mọ́ ń pa rẹ̀ kọ́dà nígbẹ́gbẹ́ fún ìta wọn náà bá sí ìtàwọn pẹ́ ni yóò ní pa rẹ̀ tó fẹ́ dá sí kíláàsì àpì ẹ̀yìn àwọn tá ń sọ̀rọ̀ yà yìí àwẹ́ máa sì ní àpàwọn tá ní àpàwọn ń gẹ̀ẹ́sì sọpọ̀ dákẹ́ àmọ́ tó bá ti di ọ̀rẹ̀ sí kò rí bẹ́ẹ̀ ìgbà ńlá wọ́n máa sọ pé ẹ̀yin tẹ́ déwò yìí àwọn bá bá wà lẹ́bàáyẹ́ ṣe nù kọ́dà àṣírí tún wá wọ ọ̀rọ̀ náà báwọn báyìí ti ń ṣe ta bá wọn nú ó tí wọ́n fi lọ́dọ̀ Ọlọ́run bá Ọlọ́run sì gbà wọn lẹ́rú Ọlọ́run gbà ní ẹrú sọ́rí tọ́ sọ wallahi alazim mo fi Ọlọ́run búra nínú òsùn àwọn afọ́ oní tawhid kúfúrù ni ọtí ti gèbèrí pé ọ̀n jẹ́ ilé ọlẹ́rí pé àwọn àbáyé sì kú Ọlọ́run sì gbà wọn lẹ́rú ìtọ́ ń sọ ni pé ọmọ àlìjẹ́nà ni wọ́n kò sí yàtọ̀ ń bí kọ́ pé ẹni tọ́lọ̀run ò pè lọ́mọ náà kọ́ pè lọ́mọ náà àtẹ́ntọ́lọ̀run ò pè ní ọmọ àlìjẹ́nà kọ́ pè lọ́mọ àlìjẹ́nà ẹ̀ṣẹ̀ kan méjèèjì àfáàtí hánà pé lágbájá ọmọ náà ni lágbájá ọmọ náà ni lágbájá ọmọ náà ni tẹ́ ń bú tẹ́ lẹ́lẹ́rí bú àfá ni àtàfà tẹ́ láìkì bàbá ìwò olí ni ọ́ bàbá ìwò olí ni ọ́ àwọn alájí súlé wọ́n ń bẹ láti jẹ́nà báyìí tí ẹ ń torí pé ń hàlì jẹ́nà ẹ kún wà sí rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àwọn méjì eléri ibú làwọn méjì lọ́dọ̀ Ọlọ́run ẹsẹ̀ kanájọ́sẹ̀ ara ń tàn sọ pọ̀ ọ̀rọ̀mọ̀ náà nù ṣẹpẹ́lẹ́ yìí ẹni tí ó bá nímọ̀ yóò yí lérí kẹ́mí ìgbàfà eléyìí hásùtì fáwọn èèyàn ilé àwọn èèyàn lókò lọ́nà ìjọba gẹ́gẹ́ tìjọba nù tìjọba nìyẹn a ò kí hánà a ò sí hálì jẹ́nà àwọn ọmọ sọpẹ́ bá sí báyìí yóò wà lè jẹ́nà ẹni bá sí báyìí yóò wọ́n lọ kọ́lá ọmọ rẹ̀ tí ń ṣe ọgbọ̀rọ̀ pé bẹ́ẹ̀ Ànábì ní gbogbo ẹni tí Ànábì inna fil jannati ghurfata
yàrá kan ń bẹnu ọgbà àlìjẹ́nà àfáà Ibn Abbas ó tàbá ti dákò kí ní kàlá àlìjẹ́nà má sáré fìlákà ìyẹ̀yà fọ́tò irú ìtẹ́ ń lò láyé látàjá dákò yàrá kan lẹ́sì kọwa bẹ́ òbẹ́ pé bí àkóyí yàrá púpọ̀ tó tẹ́ ń lò tẹ́ pín yàrá lẹ́mí láyé ìgẹ́ náà yàrá yàtọ̀ síra wọn àwọn tàjọ ń báyé yìí náà mọ́nà lọrin yìí náà àwọn ará GRA pẹ̀lú àwọn ará ọwọ́ òkè wáyà yìí yàrá wọn yàtọ̀ síra àwọn yàtọ̀ kọ́dà ilé ìdáná wọn yàtọ̀ ọlọ́wọ́n ní yàrá kan bẹ láti jẹ́ náà bí ẹ bá wọ́n lólé yóò sì máa rí ta bí ẹ bá wọ́n ta yóò sì máa lólé ẹ ti mọ́ràn àwọn tí wọ́n kọ́lé o tí àwọn tán kọ́lé láyé èyàn sì lè kọ́ láyé kó mọ́ gbé àmẹ́lẹ́ yà lè kí àwọn lọ ti gbé ọgbẹ́ oore nípò fún àwọn sábẹ́ pé liman ya Rasulullah àwọn talọ́lọ́wọ́ fún lólé Ànábì ní gbogbo ẹni tó yẹ pé máa ń sálámà sáwọn èèyàn dáadáa assalamu alaikum kò wọ́rí kó mọ́ ọmọ mọ́ assalamu alaikum assalamu alaikum assalamu alaikum assalamu alaikum ẹni tí máa ń fún àwọn èèyàn lóúnjẹ àtẹni tí máa ń díje yẹn náfílà lóòrù nígbà táwọn èèyàn gíní yìí tí wọ́n ti sùn káwárí nìkan pẹ́ pé gbogbo mẹ́ta yìí ní máa ń ṣe káàmọ́ mọ́ báyìí sápẹ̀lú màlìjánà bá ní pẹ̀lú màlìjánà ìbéèrè ní àkàbà wẹ́n pẹ̀ bẹ́ẹ̀ pẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú màlìjánà kẹrin ọ̀hún lè pẹ̀lú ìtàbílátà ọ̀nà kò yẹ ìrìn àríwá lórí ní pẹ̀lú màlìjánà bó ti jẹ́ sí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí ṣòkòtò rẹ̀ bá kọjá kókósẹ̀ yóò ṣe kíni yìí yóò wọ́ná táa bá wá rẹ̀ ní ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ sápẹ́lọmọ́lá bá ní pẹ́lọmọ náà ní pẹ́lọmọ náà bẹ́ẹ̀ náà ní irú ẹni pé Ànábì bá ń ṣe irú kan báyìí yóò wà lè jẹ́ náà táa bá rẹ̀ tí ń ṣe àgbọ̀rọ̀ pẹ́lọmọ lè jẹ́ náà ẹni tí ń pẹ́ ní yẹn lọ́mọ náà àtẹni tí ń pẹ́rú ẹni yẹn lálẹ́ jẹ́ náà ìdájọ́ kan ni wọ́n dọ̀ ọmọ ọba àwọn méjì gèbèrè ni wọ́n so ti yíwa ní sí ìtàn sọmù ọlọ́run ọba ó ti wá sọ fọ́mà àdúgbà Ànábì sallallahu alaihi wasallam ká má ju àwọn Yẹhudi àtàwọn Nasara tọ́lọ́run ọba sọ tírà kalẹ̀ fún wọn tó ní ká má fi ṣe ìdájọ́ láàrin ara wọn àwọn kan sì yarí wọ́n láwọn tẹ̀lé òfin yẹn àwọn ń bèèrè ọtí ẹ̀nà lẹ́sìn ọlọ́run ti rán Ànábì iṣẹ́ ó sì fún náà tírà ó wá ní ẹ̀yin lè máa lo tírà yìí gẹ́gẹ́ bó ti fáwọn ta ní àwọn Yẹhudi àti Nasara ọlọ́lẹ́ náà gbẹ̀rẹ̀ yapa Ànábì sọ́ọ̀sí nú wọn láwùjọ táwà ní sí ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ ní ó sínú wọn àdísí wọn ń ká lọ tí mo fi yà sí pé ọ̀rọ̀ tàà ń sọ yìí Ànábì láti kan bọ̀ wá ẹmọ rẹ lómi yóò jẹun yóò wá jókòó sẹ́nu ọ̀nà rẹ̀ kálukú lọ kéwú kò lọ lé kéwú tọ́mọ́ wọn sọ̀rọ̀ kan wàyá ti lé hadith wọ́n wá mọ́ Ànábì lọ́dọ̀ rẹ̀ pé kọ́dá ọ̀rọ̀ bá ń fà yìí títà Ànábì sọ parí ní wá ní ẹfà àdísì ilẹ̀ àwọn òfin àdísì kọ́dá àwọn mí bá débi pé wàláì wọ́n ní àdísì àwọn òfẹ́ kílófà wọ́n ládísì máa ń díjà alẹ́ wọ́n ní àdísì máa ń díjà alẹ́ Kùránì náà bẹ́ ìtí wọ́n ni bá sọ ní ìgbẹ̀ yẹ pé mú bá nù Kùránì pé ẹbí ló gbẹ́lẹ̀ wá ti wọ́n ní sàtìlẹ̀ ìrọ́lẹ̀ ìrọ́lẹ̀ mú bá nù Kùránì pé ẹbójú yíó wọ́n nù Kùránì bẹ́ mú wọ́n nù Kùránì pé igbó mú kò dá wọ́n Kùránì bẹ́ wá ti gbá igbó nù Kùránì bẹ́ àtẹ̀lẹ̀ Kùránì náà bẹ́ Ànábì ní sallallahu alaihi wasallam Ànábì ní sọ fún ọ محرم الرسول كما حرم الله Ànábì ní tèmi Ànábì bá ṣe léwọ̀ pẹ̀lú tọ́mọ náà bá ṣe léwọ̀ Ànábì ní bá kan náà ní kò náà nítorí lẹ́yìn ẹjí ká gbogbo wà náà kíyàn rí ẹ̀ ní àjòjì láwùjọ táwà yìí tí yóò bá rí ẹ̀ lájòjì àjòjì déédé ni ó tí yóò bá rí ẹ̀ lájòjì láwùjọ táwà yìí bílá kò lè rúnà wájú ọlọ́wọ́ bá wọn àti kẹrì alájòjì
àwọn tí wọ́n jẹ́ àjòjì gẹ́gẹ́ bí àfáwà bin Baz rahimahullahu ta'ala ó lò láwọn tí wọ́n di al-Qur'ani mú àti súnà Nabi sallallahu alaihi wasallam. Ànábì ní jẹ́ al-Islam ghariba. Ànábì nígbà tí Islam ó dé ní àjòjì, ìgbà tí Islam dé bá wọn ará Mákà ní Mákà wọ́n rí Islam ní ẹ̀sìn àjòjì pẹ̀lú àwọn òfin tó mú wá, òfin rẹ̀ náà fi lájòjì pé àà irú ẹ̀sìn wọn lọ́wọ́ mú ààyè. Ẹ̀sìn tí ń sọ fún wa pé gbogbo Ọlọ́run Ọba tí ń bẹ nínú Kaaba lọ́sí dé yìí 360 ni wọ́n. Eré ẹ̀kọ́ ló sì ti bẹ̀rẹ̀, kálukú mú ti ẹ̀wá wọ́n sì ń gbà, kálukú mú ti ẹ̀wá wọ́n sì ń gbà, Ọlọ́run tó rẹ̀ wọ́n tó gbà, ó fi wá dé rí 360. Ìwọ wá dé lónìí, àyòbí náà nù, ìwọ wá dé lónìí, ọwá ní gbogbo tí wọ́n ti sinmi ká má sí máa ti ẹnìkan rí àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, ó ní kò sí yàtọ̀ láàrin olówó àti tálíkà, kò sí yàtọ̀ láàrin ẹrú táa ní àtàwọn náà bákan láti wájú Ọlọ́run Ọba. Ànábì ní jẹ́ al-Islam ghariba. Ìgbà tí Islam dé bá wọn ará Mákà wọ́n rí nírí àjòjì. Ànábì ní fasayaudu ghariba kama bada'a. Ànábì ní Islam padà di àjòjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ní àjòjì. Irú ẹ̀sìn wọn lélẹ́yìí, ó yàtọ̀ sí tàà sí tẹ́lẹ̀ àjòjì Islam. Fasayaudu ghariba kama bada'a. Ànábì tó padà tó yá yóò tún padà di àjòjì lójú àwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ tó lájòjì. Ṣẹ̀mọ́ lásìkò tá a wà yìí, orí bí àbí orí bẹ́ẹ̀, ó ti dàjòjì ní ẹ̀sìn Ànábì gangan tó bá mú wọn lẹ́yìn ó sì yàtọ̀. Wọ́n ni àbá ti dé ó yàtọ̀ ẹfílẹ̀ àwọn oníṣẹ́gbélé wa fánà lè ní bídíà rẹ̀ wọ́n ti rí ọrùn pé ọjà tó nílé àwọn fílà lẹ́bí wá sọ fún yí ẹni tó bá rẹ̀ lájójì kí lẹ́bí sọ fàtúbà lil ghuraba. Ànábì ní mo kí ikú oríire, mo kí ọkú oríire ìwọ tí àwọn èèyàn rí lájójì. Jàmáà, kí ló fẹ́ àjòjì? In tó fẹ́ àjòjì òun ni torí pé ìkìlọ̀ tọ́lọ́run bá kìlọ̀ fún wa nípa àwọn Yẹhudi pé yud'auna ila kitabillah liyahkuma baynahum thumma yatawalla fariqun minhum. In tó sọ́dá yìí ni pé àwọn Yẹhudi Ọlọ́run ní ẹ má jọ àwọn apákanu wọn, àwọn tí ẹ pé tírà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún wọn kama ń lò gẹ́gẹ́ bí òfin láàrin wọn, kama tẹ̀lé òfin tí bẹ́nu ẹ̀, wọ́n yarí wọ́n láwọn ní tẹ̀lé. Bẹ́yìn bá wà lẹ́ ní ìjọ àwọn ẹni yìí, ìgbà ń lẹ́wà di àjòjì. Kò sí kankan tó yàtọ̀ alùsùnà bí di àjòjì láwọn èèyàn torí pé wọ́n tẹ̀lé òfin Ọlọ́run bá ní. Ẹnìkan bá méjọ kan àgbàlagbà lẹ́nu yẹn, ó lóun fẹ́ òun láìkì àwọn àjọ alùsùnà, bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọ́n bẹ̀ bó lè yóò ṣe wọ́n. Mo ní bàbá kò sí wíwọ́ fọ́lá kò sí bí táà ti máa ń ṣe mítínì, àmọ́ nǹkan tẹ́ẹ̀ṣe tẹ́ẹ̀fì di hálù súnnà ẹlọ́ra Qur'an tán translate pẹ̀lú èdè tẹ́bá gbọ́ dáadáa, kẹwàá Sahih Bukhari àti Muslim àtàwọn tírà mi náà tẹ́wàá kọ̀ pẹ̀lú èdè tẹ́ni ṣe wá rí bẹ́ẹ̀ bá ń ka Kùránì yìí tó bá ní ẹsẹ fúnra yín ẹsẹ, yìí tó bá ní ẹsẹ fáwọn ọmọ yín ẹsẹ, yìí tó bá ní ẹsẹ fún àwọn aládùúgbò yín ẹsẹ, yìí tó bá ní ẹsẹ fáwọn ìyàwó yín ẹsẹ. Bẹ́ẹ̀ náà nínú hadisi náà ẹ wá wo tí ó ṣẹlẹ̀. Bàbá yìí gbìyànjú ẹ̀, ó gbìyànjú pé kọ́lá ó fi rán mọ́lẹ́ pàpàrà bá náà hadisi àbíbẹ̀ èyí tó bẹ́ẹ̀ náà mẹ́nu àwọn èèyàn pàtó sọ àdàgbà jẹ́ kí ní kẹ̀mẹ̀ ní wíbẹ̀ torí ọlọ́pàá ní jẹ́ bẹ́ẹ̀ ara àwọn ọ̀rọ̀ burúkú tí sọ ìdìkẹ̀mẹ̀ nínú àdàgbà jẹ́ kí ní tẹ̀mẹ̀ mọ́ wíbẹ̀ mọ́ àdàgbà jẹ́ ràúfù ọlọ́ni jẹ́ àrọ̀hù. Bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ tẹ́ fókọ̀ yìí ìtumọ̀ tí ó dá ní ìyẹ́ pé ọdàgbà wá di rádaràdá
tó bá máa lu àwọn òfin yìí lérí àwọn ọmọ rẹ̀ àti rẹ̀ àtàwọn aládùúgbò rẹ̀ náà ọ yàtọ̀ ládùúgbò wọn nǹkan máa dé ẹ̀sánà ọ̀pá jí o ẹmúra sádùá o torí pí ọgbà nùkù wá ní pé àwọn ọmọ rẹ̀ bá ti bàlágà kan bojú ọwá gbégi àbò ọgbẹ́ náà lórí àti bojú tí ó sì ara tí ẹgbẹ́ tẹ̀ wílìkì wàláì ọ sì gba fọ́ọ̀mù tí tó fi di àjòjì oníkọ́ yapa sí tí ọlọ́run ọba tó ní àwọn Yẹhudi ṣe ìwọ́mọ́sẹ̀ ọ́ di àjòjì àníbi fàtúbà lè fún ọba kẹ tẹ̀lé òfin ọlọ́run ọba tẹ́fi di àjòjì ìtọ́nà ọba sọ àtànábì ẹ̀tẹ̀lé wọn di àjòjì àníbi wọn ni fàtúbà lè fún ọba eríire táwọn yẹn máa ń lájòjì àmẹ́mì tí ó máa bá lè pé ọ̀hún kankan wá inú ọkùsàbí wọ́n pé ṣe tí ọlọ́run rẹ̀ ibi tí ọlọ́run rẹ̀ àbí olóhun kìí ṣe ọ̀lẹ́yẹ lérí ibú torí ẹ̀ hadisi anábì rẹ̀ gbàgbọ́ lálàáfíà olóhun ṣe ọlọ́ya fọ́tò mọ́ gbogbo fọ́tò lè yọba kún lé sọ pé ọ̀tọ̀ kí nǹkan tí sí mo sì àwákan ọmọ ẹlọ́run yóò tálátẹ̀lẹ́ sọ sílé kéwú yìí gan náà àbákan ló mọ́ wá lè yọ amẹ́ musa ọlọ́pàá lọ́kùnrin yẹ onímọ̀rùgbẹ́ kó mọ́ wá tó every Thursday ọmọ síwá sí báwọn ọmọ síwá sí báwọn ọmọ àwọn kan máa ń sọ pé lè yóò dá ẹkùn oníṣọ́wọ́ àwọn kan sí lé o bọ̀tún pé lè yóò dá àwọn mọ́dẹ̀ máa ń pè question sẹ́ pé àwọn ti expose gan because níbẹ̀ náà àwọn ìdáwọn òbí wọn jẹ́ oṣù náà nígbà tí wọ́n pé kò dá àwọn ọmọ aṣọ láàrin ara wọn kíláàsì ìkan bá sọ pé fọ́tò dá wọ́n bá dé ọ̀dọ̀ ọ̀gá níbi tán ti ṣe wá sí fún ọjọ́ Thursday ẹgbẹ́ fọ́tò dá wọn ọ̀gá ní fọ́tò dá lóòtọ́ wọ́n bá tó hó pé ilé ìlú ráìtì lára wọn ọmọ dé báyìí dé bàbá níbi tó ti kọ́ bẹ́ẹ̀ tó mọ̀ kíyèsí pé nǹkan kún gbogbo owó rẹ̀ tó láwòrán nǹkan kún náà ó náà wọ́n kíyèsí gbígbà pé eré ọmọdé ní ṣe the next ni pé ó wá fẹ́ kírun èyí náà bá gbéṣẹ́ rí tẹlifíṣàn ló bá yí sódì àwọn ìtàwọn fi sára rí fílíǹgì ní bá ń tú kí ló sí ọ́ ó ní kò dáa ní wọ́n sọ bẹ́ẹ̀ níléèwé ọ́dẹ̀lẹ̀wé lónìí sẹ́kọ̀ọ́mọ̀ ẹ̀ tí rẹ̀ di ó ti gíní ó ti di stranger kí ló sì jẹ́mọ́ ó tẹ̀ ló fi ànábì ó ti di àyòdì nǹkan tó sí ẹ ó ti disturb brain àwọn parents ẹ̀ àbá ń tẹ̀lé wa wọ́n tẹ́tì wa kò sí pàwọn náà mọ́ òfin ó ní ẹ̀gbọ́ ọkọ̀ àwọn ọmọ ohun fẹ́ kán àtẹ́ntẹ́jọ ẹmọ́ múná ara program school wa bẹ́bà mú kó olókù àwọn olóòwò ní mú kó torí ń jàfà nílé pọ̀ ilé náà wọ́n ti mọ̀ wé kọ́dà ó tó sọjọ́ ilé oníwàtáì àwọn akẹ́ tó mọ́ bọ̀ ní sí ilé oníkẹ́ mọ́ wá o àwọn sáré kò ní àtẹ́ndì olóòwò report wa ní ministry pẹ́ntà nǹkan àwọn ilé yìí mú ní èdè lọ mú ní ẹ̀rọ pé gbogbo ẹni tó bá dáadé rí kalẹ̀ ló mọ́ ní aims àti objective àwọn Christian wọ́n ní school wọ́n ní aims àti objective wọ́n ní university wọ́n ní aims àti objective àwọn táwọn náà dájú wa kalẹ̀ àwọn náà ní aims àti objective aims tó wá ní pé gbogbo àwọn mọ́ta bá ń kọ́yà yìí in tọ́rọ bá ti ní ọ̀dá àtàbí kan gbà mẹ́ kọ́lá bí ó táwọn omi ọlọ́run alágbébà ní kọ́kọ́lẹ̀ kan mọ́lá wọn lọ́wọ́ lọ́rin ìdákọ̀wà lọ́rin mọ́ láwọn yìí ó ní ẹ̀kọ́lọ́pàá lò jẹ́mọ́ wallahi alazim ká mọ́ tẹ̀lófin ọlọ́run bá olè ó fi jájójì ọgbọ́gbọ́ fọ́tò dá ta ló sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ Ànábì ló sọ bẹ́ẹ̀ fi hadithi sahih ibi ta Ànábì ni pé kọ́ láwọn dájú pé sí àdísì lálàáfíà gbogbo àdísì ní bẹnu Bukhari tí bẹnu Muslim gbogbo àwọn olùmọ̀pátá lágbàáyé wọ́n ní kọ́ lálàáfíà gbogbo àdísì wá sọ pa fọ́tò láyé inú Bukhari àti Muslim wà wọ́n náà gbọ́ bá ti sọ ní sí ọsì délé ọwá kó gbogbo tilé rẹ̀ sọ pé ọwá kó lọ́ọ̀kan náà ìyàwó lọ́wọ́ wọn bá gbé sí òsì bí wà kọ́ fẹ́ tó lése ni but ìsinú tó ẹgbọ́n wọn tó lése báyìí wò yìí ọsùn kó ọwá kó papọ̀ ọba mú kẹrosínì ìsánákọ́ sí òsì mo fẹ́ sọ mo sẹ̀wàgbó ẹfẹ́ gbà wèrè ààbàbúwà kẹrì bá níbi jẹ́ kọ́ orí gẹ́gẹ́ nìyẹn tí èyàn bá fi lè yapa in tí àwọn Yahudi ṣe rí báyìí èyí ó di àyù láwùjọ yìí kò rọrùn lánàbí fi fún wa nírò nípa ìtẹ̀lé àṣẹ ẹ̀hún àti ìtẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba Ànábì ní kò rọrùn but àwọn olùpẹ́ kò sí rọrùn àìrọrùn rẹ̀ pé lílò rẹ̀ kí ò rọrùn kéèyàn fi orúgbálẹ̀ sọ́nà yàn lọ́wọ́ nítorí tọ́lọ̀ wàláì kéèyàn fi orúgbálẹ̀ ò náà lọ́wọ́
ó yóò tún sẹ́bọ̀ rẹ̀ ni àwọn tí wọ́n nílò gan náwó lẹ́nu gangan o torí àkọ́kọ́ wọn ò fẹ́ kàn báwọn ti darúgbó torí yóò ti sẹ́ funfun wọ́n tẹ́ máa ṣe fáìmọ̀ káàkiri wọn ò fẹ́ kàn báwọn ti darúgbó wá ní sèsì rí ó tó pé kò lè jẹ́ 3 days bóyá everyday ní fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ nígbà tí láàrin ọ̀sẹ̀ kan àbí láàrin oṣù kan ó lè mọ́ ná 15 naira ìwọ̀n 15 naira ó kéré o 15 naira ké ó tóbi lójú ẹlòmí nítorí tó fi ní pé ẹlòmí táwọn kìí bá sẹ́ẹ̀dì kìí sí ọ pé ọya tọwá ti tẹ́lẹ́bà yìí àáfọ́ ní kìí yìí a sì kìí ọwà fún 15 naira lóṣù kan náà ní àbí 15 naira kìí ó ti pọ̀jù 15 naira pọ̀ 50 naira lóṣù ọmọ ètí ń jẹ́ bọ́n má parí $130 billion 38 tí wọ́n kọ̀rọ̀ pé ẹ̀rọ ń jẹ́ mi tọ́ ní wọ́rí àmì ìta fẹ́ lò kan kí lákàyẹ lè sẹ́wọ́n ilẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ fún ọ ṣùgbọ́n bá ti títà tí kò fẹ́ máa tẹ̀lé òfin Ọlọ́run ọba èyí ó di àjòjì orí àwọn èèyàn náà kan náà ni bọ́nà sí ìfẹ́kẹ́ Ọlọ́run ò fẹ́ kẹ́ gbà àwọn Yahudi because ìtọ́lọ̀ fi ń rìpọ́tù wọn fún wa nú fún mẹ́yàtàwádìlà fàríkù mínimù àwọn fún padà wá gbẹ̀rù gbọ́n pé ìwé òfin tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fáwọn yìí kò tẹ́wọn lọ́rùn àwọn tẹ̀lé torí túmọ̀ rẹ̀ nú nígbàtí wọ́n bá ka ọ̀rọ̀ Ọlọ́run fún ọ pé tọ́lọ̀ máa ń fẹ́rẹ̀ ìtàlẹ̀ ìfẹ́rẹ̀ àwárí lára rẹ̀ kò change wàláhì èyàn sí ra yẹn ni ṣe ẹlẹ́ni tí ń gbọ́rọ̀ Ọlọ́run tí ó lò eribu ni ó ha eribu ni ó ti àjídá aláàrùn ìní wá mọ́ eribu ìtúwá ní wá mọ́ ó tún wá gbé eribu kọ́ mọ́ gbọ́ kọ́ mọ́ lò lọ tó lẹ́nu omi èsù lè jòkó tí a ká ní pé tó ní pé ń gbọ́ níbi eléribu sàlámà lẹ́kún lẹ́yìn tó ní kọ́nà ìgbọ́rù wá sí àwọn alùsùnà ìmọ́láyé mi sọ́rí sísátọ́ wá sáun náà eribu lò náà àmì eribu rẹ̀ tó wá gbé eribu kọ́ mọ́ gbọ́ kọ́ mọ́ lò lọ torí kíyàn máa gbọ́ kíyàn máa lò ẹlẹ́sẹ̀ lèyàn dìyàn tí ò bá ti dìnà rẹ̀ lóòtọ́ ń gbà pé kí ní yà àrọ́ mú ní àmá ìlẹ́sẹ̀ àmá kèsì kọ́lá fáwọn bá fẹ́ ṣe mo rẹ́dì fún wọn ọ̀tako ẹ̀mí rẹ̀ ọ̀tako ẹniyàn ọ sì rí ọrìn mí ní mùsùlùmí ìmánì sí sẹ́kùlá rẹ̀ sẹ́ kí mọ́ni sẹ́kùlá àyàn èrì rẹ̀ láni man kana fi qalbihi mithqala dharratin min al-iman Ànábì ní gbogbo ẹn tàbá wọ ọkàn rẹ̀ tàbá bá ìmánì tí ó jọ ọmọ náà gún lọ wọ́n ní ọmọ náà gún kòkòrò kan tí ó ṣe fojú rí ni Ànábì ní tó ti bẹ́ ọwọ́ àlìjẹ́nà ìwọ tó ń gbọ́ wá sí tó ti máa lò ó sì jẹ́ mùsùlùmí àmọ́ náà wọ́n fi ìyà pé ọgbọ́ ọ̀sẹ̀gẹ́ni yìí ọ̀lọ́ tó bá ṣẹ́gẹ́ni tó bá tó wù ọlọ́sọ̀nà Al-Qur'ani tẹ̀rí ọlọ́ni ìgbà tí wọ́n mú àwọn ọmọ náà tí wọ́n mú ọlọ sínú náà báyìí àwọn màláíkà tí wọ́n sọ iná àwọn wá dúró báyìí wọ́n wá mérí kí ló sì ẹ̀wọ̀n ètò Ọlọ́run ẹwà dọmọ náà báyìí tó láwọn ti màbí náà ṣe rí wọ́n dáwọn dúró ẹdúná alámúyá tí kúmù nàdí kò sáwọn àfihàn wá sí gidi ládùúgbò ní yàrí ẹ̀rẹ́ àwọn àfá tí wọ́n ròyìn pé bọ́jú òní ti rí léyìí ẹ̀rí wọn ládùúgbò yìí qalu bala qad ja'ana nadhir ìníparọ́ ní ìtẹ́parọ́ láti gẹ́mọ̀ tẹ́lẹ̀ àwọn àfá ń bẹ ládùúgbò wa kọ́dẹ̀ ẹgbẹ́ ilé wa náà wà àmọ́ fakadabna níta mọ́ sọ fún àwọn alùsùnà ní pé fakadabna aná parọ́ ni torí pé tí wọ́n mú wá di yàtọ̀ sí ta bá lọ́dọ̀ àwọn bàbá wa ẹ wá ṣe rí bú náà lọ́yá ẹ padà bẹ́ẹ̀ èyí wọn náà tó gbéyàn gbọ́ àsìkò yìí gbéyàn bá wọ̀ ọlọ́sìn lè má fi hàn sílẹ̀ àníbísọ́lá ọ̀sánlá gbájú àlìkíyàmá ọlọ́run yóò fi àwọn ẹ̀dá kan ní àárín àwọn èèyàn lọ́jọ́ àlìkíyàmá ti dáyọ́nà ní ọjọ́ àpè wọn pẹ̀lú ọkọ̀ ẹ̀ ọlọ́run wa súnmọ́ pẹ́kipẹ́kí báyìí ọlọ́run wa sọ pé gbàtọ̀ wà láyé ọ̀sibáyìí àwọn abú rẹ̀ pátápátá ní wàká kò ní kádàdá rẹ̀ anábìlẹ̀ ní wọn káwọlé pé mo parun ọlọ́run wa ní àwọn gbàtọ̀ wà láyé abàsí rẹ̀ àti káyàn mọ́ kọ́n sí rẹ̀ lónìí náà tó bá sí rẹ̀ àti káyàn mọ́ àdìjẹ́ náà lọ ẹniyàn náà ṣe ó gbọ́rọ̀ náà kò lóní tọ́lọ̀ máa fi sínú náà yóò tó padà yọ́pọ̀ mẹ́ àmẹ́ni tí ẹni tó á mọ̀ tó nù òtẹ́ ẹ̀fẹ́ gbọ́
ọ̀rọ̀ Ọlọ́run àgbọ̀rọ̀gbọ́ ni àìmọ́tẹ̀lé lọ́wọ́ díyà ọwá rọrùn ẹni ẹ ti di kèfèrí níjọ́ tó ti sáwọn ni ọkàn kírun Ọlọ́run gbá mọ́ níjọ́ tó fẹ́ gbọ́rọ̀ súnnà mọ́ ọkàn gbáwẹ̀ ẹni wà láì Ọlọ́run gbá mọ́ níjọ́ tó fẹ́ gbọ́rọ̀ súnnà mọ́ gbogbo dáadáa tó sáwọn òbí rẹ̀ ládá rẹ̀ ọ̀ní mọ́ níjọ́ tó ti ń sá fún àwọn àfáà súnnà pọ̀ fẹ́ gbọ́ wá sí wọn ilé ní pé ní kúfùrù al-i'radi kúfùrù al-i'radi ìyẹn ti sábà lọ́wọ́ ilé ilé àwọn gbogbo ìgbà náà ṣe jàmáà mùsùlùmí ẹ̀dàkùn ọlọ́ èyí tàà ń sọ fúnra mú kú sọ́nà lórí ayà ìká tó padà máa sọ ìyà tí ó jẹ wọ́n nítọ́lọ̀ fẹ́ káàmọ̀ bí ayà yìí ni pé káàmọ̀ jù àwọn Yahudi àti Nasara lọ́nà wo Ọlọ́run bá sọ tírà kalẹ̀ fún wọn ó sọ tírà kalẹ̀ fún wọn náà Ọlọ́run wá ní ìdí tí wọ́n sọ tírà kalẹ̀ fún wọn ni pé kí wọ́n máa fi ṣe ìdájọ́ láàrin wọn ìdí tọ́lọ̀ fi sọ tírà kalẹ̀ fún wọn náà ní káàkiri ní yìí káàmọ̀ fi ṣe ìdájọ́ láàrin wa Ọlọ́run ní yatawalla fariqun minhum àwọn apá kan ní Yahudi àti Nasara wọ́n láwọn òfìsì ìdájọ́ láàrin wọn gúnrí kó ọlọ́pàá sọ ìyà tó padà jẹ́ wọ́n lẹ́yìn ìwọ máa gúnrí kó nítà sọ fún ọmọ ìmọ́ máa gúnrí kó rẹ oníkọmọdò bí ọlọ́ọ̀bá mọ́ wá ló nira ẹni tí parí ọ̀rọ̀ sínú wá ló nira ní nira rẹ̀ tá ló nira kìí sí bí àti lò kọ́dà àwọn obìnrin tẹ́ mọ́ ọ̀pẹ̀ wọn lò nìkọ́ tó máa rí inú oòrùn nì léyìí tí wọ́n máa sán tó máa rí inú oòrùn tí wọ́n fi kẹ́ borí kọ́dà ọ̀dẹ́ nílà ọmọ alágún arọ́ máa ní ọ billahi ààrẹ ní àwọn yáyìí ẹkàmọ̀ ìlànà so possible bó ti dáborí wọn torí pé ọlọ́wọ́ pé la yukallifu Allahu nafsan illa wus'aha ẹlọ́bẹ̀ náà rárá kéèní wọ́n lá nínú oòrùn kéèní wọ́n lá Ọlọ́run ní tí ó kó nira bá wọn mẹ̀dé ènìyàn èmi ò lè pálásẹ̀ fún ọkọ̀ máa ṣe láíláí ìsì nígbà wọn mọ́ra rẹ̀ a wà ní mọ́tò ìjọ kan èmi àti yíò lájọ lọ òun wá mú sẹ́wọ̀n tó wá mú mọ́tò ìyá kan wá tó ní báyìí ní sẹ́wẹ́lá ẹ̀wù tó wọ̀ ẹ̀wù àwọn tí ń lẹ́fẹ́ wọ́n báyìí àà ó kọ̀wà tó wọ́n sàtì jáde ẹlẹ́ha ilé wa ní àyá kò mọ́ ó wá ní kó fọ́ bá ọgbà yìí ó bó ẹsẹ́ olóòtútù wọ́n sí lágùn olóòtútù kò sí lágùn òun tó mọ̀ sí kan olóòtú yabálẹ̀ ní kankun àtàwà náà ń kankun báyìí kò nira èyí táwọn onínira nù àmọ́ ìnira bẹ̀ tánàbí sọ ìnira tó mọ̀ bá pàdé látọ̀dọ̀ àwọn tán tẹ́jọ ń rìn pọ̀ bóyá níbi iṣẹ́ tẹ́mì ló fi fẹ́ kọ̀ ìnira tó mọ̀ bá pàdé ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ tẹ́mì ló fi fẹ́ kọ̀ sí ní sùn lérí ọ̀rọ̀ ọ Ànábì ni ti yálà nurse zaman Ànábì lásìkò sí ń bọ̀ ọbáwọn ẹ̀láyé o alqahim ala dinihi ẹni tó bá dúró lérí ẹ̀sìn rẹ̀ sínsínsín pé mo fẹ́ máa lò sẹ̀mí bí ṣe ń bẹ́nu Kùránì àtàdís Ànábì ni wà fi lè dúbẹ̀ kàlùkọ́bìn alẹ́jẹmùrì Ànábì ní ìnira tẹ́lẹ̀ orí yóò dàgẹ́ bí ìnira tẹ́lẹ̀ tó mú òkun náà tó lé tó wá dì lọ báyìí Ànábì ni mo ti rí nù bí bá di òkun náà mú tí bá ní ọlá tó díjú tó yọmi lójú tí gbogbo rẹ̀ bó kí ló padà ṣẹlẹ̀ jẹ́mọ́ yóò tutù ní kò nínú ọmọ bí bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ma ṣe súnnà bí bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ma tẹ̀lé tọ́lọ́ntà nẹ́bí ìtọ́pẹ́ súnnà jùmọ́ náà lọ yóò ní ọlá gẹ́gẹ́ bí ẹni tó mú kí lọ́wọ́ ni o àwọn ilé òní ọgbádùn o àwọn ìyá rẹ lójúmọ́ mọ́ kọlù rẹ o àwọn àbúrò rẹ alájìṣe kọ̀dá nǹkan ti ṣe yín o wàláì wọ́n máa mú ájú wọ́n náà wọ́n lágbájá níjọ́ tó di alùsúnà tí ń ṣe báyìí ní olùlárímọ́ ẹwọ́ ṣe pọ́n wọ́n ti agbàgbé àbátẹ́jọ́ pélé pọ̀ tó jẹ́ bọ̀dá yìí tẹ́ pé òun ò sí kankan o èsì irun wà yìí kò ní jẹ́ kẹ́ rí yìí abẹ́kọ̀ yẹn mọ́ sọ bẹ́ẹ̀ múnà ọmọ òun pa ṣe bí bọ̀dá tàjọ́ ń gbé pọ̀ láàrin ọ̀run pa ilé ìsáwọn náà ṣe súnà ni àwọn kìníyàn máa fi hàn ọ́ ìyàwó rẹ̀ máa pe àwọn mọ̀lẹ́bí ẹlẹ́ lórí gbogbo gbà àwọn ọmọ ẹlòkè alájì dádì wọn máa sunkún sí ọlọ́run ìnira òun ni ìnira tó bá ń rí bẹ̀ gẹ́gẹ́ òun nira eléyìí olóṣìṣì kẹrin nǹkan tí ọlọ́run bá ní mẹ́rẹ̀ẹ̀rin òun ni tá a bá ti lè lámbẹ̀ àti ṣe rere wal asr innal insan lafi khusr ọlọ́run mo búra pẹ̀lú asr innal insan ọmọ ẹ̀dẹ́ ènìyàn láfi khusr wọ́n wà ní àgbákò illa alladhina amanu àfẹ́tọ́wà ní quality mẹ́rin ní òní sínú àgbákò lópin bàtọ́wà fi jẹ́ èèyàn ọwà ní àgbákò innal insan láfi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawassaw bil haqq wa tawassaw bis sabr àfáwà Imam Shafi'i
ó ní tọ́mọ̀ wọn ò bá sọ áyà mi kalẹ̀ súra mi kalẹ̀ fún àlùmọ̀ nẹ́bì eléyìí nìkan ti tó fún ẹ̀rí kọ́bẹ̀ lẹ́yìn alìkìyàmà kó fi tẹ̀lá sí ọlọ́run ọba kọ́ ní ìmánì kọ́ tẹ̀lé tọ́lọ́ta nẹ́bì kọ́ sì máa ní sùúrù kọ́ sì máa sọ òdodo tó bá ti ní mẹ́rin yìí ọtí ní quality tí ò ní jẹ́ kéèyàn wà náà mẹ́rin tó sófò ọlọ́mọdé asófò ọlọ́mọsájú ọ̀rọ̀ fún wa láti tẹ̀lé tọ́lọ́run àti tànẹ́bì gbogbo onírá tàbá ń rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ipa mọ́ni wa kó ká ìmìíràn ní ìbẹ̀lẹ́ pé láti di àti gẹ àti mú ló ti fẹ́ wá pé ó lè fẹ́ dìstọ́pù jíjẹ ẹmú rẹ̀ hey tó pàdà dìjẹ́ láti máa ṣe ráyìí tó pàdà dìjẹ́ láti máa jíyà láyé kò tẹ́mi lọ́rùn ìmọ̀nà ẹ̀ ti dínkù ní ẹ̀ abiyọ́lọ́run wọ́sàmọ́wàdó wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam adawa ni beri 1 2 3 4 apa ìlànà iye tánà number 1 wọ́n sàmìlá tí nípàtàlá kọ̀kọ́ pé lásìkò sínú bá ń túnmọ́ bọ̀ àdúrà tí aláyẹ bá ń gbà ọlọ́mọ ń gbà fún tí sínú túnmọ́ bọ̀ wọ́n ní kí wọ́n ní àwọn pọ́tìtì lè àwọn ọmọ èèyàn àwọn ìyàwó èèyàn wọ́n lè máa sí lásìkò yìí kí wọ́n kó wọn jọ pé tọ̀yá ìsinúfẹ́ tó kákóra jọ sí òsì kóṣípídíà ìyẹn ní kóṣípídíà nìyẹn èyí ó sọ fún wọn ni pé Abdullahi ìsinúfẹ́ tó so kẹsì prayer secretary sí ẹ̀yẹ́ lè sọ́bà náà tó wá ní ṣe prayer yẹn wọ́n kàgbé nínú àdúrà o so kéyàn kan remind wọn náà wọ́n rà bẹ́ẹ̀ bá sílé kéyàn kọlu wọn so ó mú ẹgbà kan gbàgbé o àtẹ́sí fífẹ́ tó bá yí o ẹgbàgbé prayer o ẹgbàgbé mi o wọ́n gbàgbé àwọn ọmọ rẹ o ẹ̀yàn ọmọ gbàgbé ayé o ó bẹ́tà kí ká òyọ̀kọ̀ báwọn bídà tí wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn bídà tí wọ́n ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nípa ẹ̀rùn tàràwẹ́ àwọn àdísì àwọn afá ní sókí àwọn afá pèsè méjì lórí ẹ̀ àwọn afá ní ìrùn tàràwí ìtàmàsásámú wọ́n ní kọ́dá àwọn bí àwọn mọ́lìkì àwọn fara pé yẹn lè kí 40 máa afá súnà náà yẹn lè kí 40 àwọn kan ní olóǹkà pẹ̀lú ẹ̀rí mẹ́sìnà anẹ́bí nínú òru méjì náà ni a sì ráwọn afá bí náà afá súnà ní ọgbọ̀ ọdún mọ́kànlá lọ wọ́n lè òní yóò fẹsẹ̀ rẹ̀ wallahu ta'ala a'lam bis-sawab léyìí táwà rí lónìí pẹ̀lú àwọn tí àwọn àfáà àtàwọn wà sí àwọn àfáà tàà gbọ́ tàrí kó fẹ̀sẹ̀ rílẹ̀ onímọ́kànlá pẹ̀lú àdísì Àìṣà kò sí tako mẹ́sìnà irun òru méjì náà ni méjì yẹ́ pé méjì lẹ́ẹ̀mà kí tẹ́sẹ̀kí ni tẹ́fìmọ̀ sálámà àmọ́ ní hadu olóǹkà àlà òní Àìṣà ń sọ láìsà fi sọ́nù Bukhari onímọ̀ kánà nàbí àdísì yẹ kílẹ̀ àdá yazid fi Ramadan wà fi ghayr Ramadan ó lánàbí ò kí sí àlékún lórí ìrun tàràwí kò bá gẹ́gbà Ramadan àgbà tí ò sí Ramadan ànábí ò kí sí àlékún lórí mọ́kànlá Àìṣà tó sọ bí hadisi mi inú Bukhari again ó ní ìrun ànábí 30 ni máa kí ó sì àpapọ̀lọ́ wọn náà ó kàn iná àbí kò mọ̀ tí ń ṣe ní kò mọ̀ tí ń ṣe Àìṣà ìlú fún wọn náà ó ń máa bí àdídì ní nínú wọn sí pẹ̀ta kí ó ní ìwọ̀n ànẹ́bì sọ̀tọ́lá ànẹ́bì ó kí mẹ́rin yóò tó kúrò sí mi ìyẹn mẹ́rin yóò kí mẹ́rin yóò kí méjì yóò sàrámà yóò tó kí méjì yóò sàrámà ó wá ó mẹ́rin àbí ó wá dé ní mẹ́rin tó wá jòkó yóò sí mi yóò tó wá kí mẹ́rin míì yóò tó sí mi ó
mélòó olùmẹ́jọ tó lè wá kí mẹ́ta lera wọn kò ní ìjòkó ní ìkọ̀kan bẹ́ẹ̀ ó yá ó jẹ́ mélòó táàbí bájá ìbá wá yọ àdébí wá kí méjì ó jẹ́ mélòó onítàtí ti àkàgbà ìsọ̀ méjì tó ní yóò kí ìrùkiri jẹ́ àkàtà ní máa jẹ́ olóòjú pé àwọn àríwé mọ́kànlá ẹ̀mọ́ ló bẹ̀rẹ̀ àmọ́ méjì ájẹ́ àrísùn jama bí àwọn àrísùn ti bá wọn lò tàbá náà bá ìgbé àwọn tó náà pé níbi ti gbọ́ yẹnu kò tó kẹta lọ pé èyàn ti mídíà sí lẹ́ẹ̀gbé náà bá súnmọ̀ pẹ́lá àwọn tí wọ́n ṣe yẹ wọ́n ṣe mídíà wọ́n tẹ̀lé mídíà tó pé kò lórí fẹ́ nú àdídì kan àwọn náà gbọ́ yé tọ́ lọ́dọ̀ lọ sí lé ó lè rí wọn lẹ́nu wọn dáadáa pé mọ́túnmọ́túnmọ́ bára ní sọ ni ó lè rí wọn ó lè rí lẹ́nu wọn tí ò ní sí dáwọ́ sí mẹ́ pé mọ́túnmọ́túnmọ́ náà gbọ́ ibẹ̀ ni pé ó làjẹ́ pé méjì ni pé ìlú bá wù wọn lè so ẹ tí yóò náà bá rí pẹ́tọ́ náà lórí mọ́kànlá kò gbọ́rọ̀ bú àwọn tí wọ́n gbọ́rọ̀ àwọn tọ́rọ lórí 13 káwọ́ pé mọ́kànlá fún alákàlá sílẹ̀ yìí gbogbo yẹn kí 13 ẹ̀yìn kí mélòó mọ́kànlá so wallahu ta'ala a'lam bis-sawab ìdá ìkórinlẹ̀ orí mọ́kànlá number 2 wọ́n sàbílẹ̀ wọ́n lọ máa ń sọ́nù rẹ́díò wọ́n ni dandan ní kí ẹ máa kúlẹ̀ báwọn òbí yàn alhamdulillah ọlọ́fà náà ni opportunity lọ́dún yìí láti ní prógámù ṣe nínú àwẹ̀ nínú rẹ́díò gbogbo sún kalẹ̀ ọ̀rọ̀ kúlẹ̀ láti sọ pẹ̀lú gọ́ọ̀nà bí ó ṣe jù sẹ́gbẹ́ wa lọ gbogbo ẹ̀kẹ́kẹ́ sí ló fi jẹ́ pé àfáàtí ṣe wọ́n mú ní láti lẹ́ni tí ó sì kanjú bẹ́ẹ̀ so sí ti mẹ́lọ́nà ìjókòó mẹ́lọ́nà ọgbọ̀n ìgbàkó ó kọ́ ìgbẹ́kò sáà Sunday Friday -4 days so àbọ̀tí kò jú 70 náà wà láì àfáàrí money manage 155 5 minutes to 2 amúní FM ní gini so ẹnìkan ẹ̀mọ̀ gbọ́ táwọn máa ń sọ rẹ́lò ọ̀nà ó sọ níparí wọ́n sàmìlẹ̀ No. Okay. I saw that. Ó ṣe rí nínú. Náà ìbéèrè alákọ̀ọ́kọ́ yà ìkó tó wà pẹ́ ọjọ́ ti lọ ẹ̀kùn náà ẹ tí ó kò ní àǹfààní láti kírun asámú bóyá torí iṣẹ́ rẹ̀ àbáwọn nǹkan mìí láì kó fojúlẹ̀ torípò ẹ̀kẹ́ yẹn fojúlẹ̀ wọ́n sí rẹ̀ ní ìbẹ́ ó lè sọ́ dìgbẹ̀ yorù kó sì máa kí jẹun pẹ̀lú àwọn arìnrẹ̀ ó lè síbẹ̀ tẹ́kù ní kanáà sí ni ó lè kí bẹ́ẹ̀ fọ́dà wọn bá pé àwọn alẹ́ rẹ̀ náà bí àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà wọ́n lè kí jẹun pẹ̀lú rẹ̀ obìnrin lè dáti ẹ̀kí dáadáa náà wọ́n wá ní pé àtìkò lẹ́fẹ́ ẹmọ mẹ́lú báyìí lásìkò tàwà yìí gbogbo tí a bá ti ń jẹun bá ti ń gọmí 5 minutes to 5 kí ẹmọ palẹ̀mọ́ oúnjẹ ńlẹ̀ aago 5 ó sẹ́jú 5 kí ẹmọ palẹ̀mọ́ oúnjẹ kí ẹmọ retí àsàlátù 5 minutes lórí o ẹ̀yẹ ń jọ sánù wọ́n lẹ́nìkan ní fúkàmọ̀ kan ó dìde ó ní àfá ó bá fowó lẹ̀ àfá ẹgbówó yìí owó ọpẹ́ ni mo lálàá pé àwọn òbí mi wọ́n bẹ láti jẹ́ndà múnkìn ó rọrùn bẹ́ẹ̀ nínú àkídàtà Ahlus Sunnah wal Jamā'ah Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní kò sí ìsálà má kò ní sí wáyí má bí Ọlọ́run arán jíbi ìlú wáyé wá sọ pé tí mo sọ rẹ̀ Ànábì ní kò sí mẹ́tí má ti kú
àmọ́ alwahyu as-sidq wáyí àrúyà tó sílẹ̀ àlá òdodo látàwọn ọmọ ẹni tí àlá tó bá lá yóò sì mẹ́rin bẹ́ẹ̀ ọlọ́mọ sí bẹ́ẹ̀ àmọ́bọ̀ lọ́sàn pé wọ́n ni èyí tàwọn ọgbọ̀n tó pé wọ́n ni dé láti ibi tí pẹ́mẹ̀ wà nù ké ṣẹ́pọ̀ àníṣù sọ pé àwọn alákan bẹ tẹ́tẹ́ àwọn tí ó mọ́ ṣe pé àwọn èèyàn máa lálàá yóò sì mẹ́rin bẹ́ẹ̀ kò tó àmọ̀ pé gbogbo àlátọ̀ bá yẹ́ mẹ́rin bẹ́ẹ̀ ọgbọ̀n tó pé wọ́n ni lè mọ̀ pé wọ́n ni so ó ṣe é ṣe kẹ́kọ̀ọ́ púpọ̀ tí láwọn òbí ẹ lóòtọ́ wọ́n lè wà bẹ́ẹ̀ àmọ́ kí wáyé pé ọ̀rọ̀ pé mo dúpẹ́ lọ́lọ́ pé lóòtọ́ náà wà láti jẹ́ náà ọkàn bí àwọn afẹ́fẹ́lẹ́tọ̀ náà tí mo rí fáwọn òbí mi lé yìí o ní wà láti jẹ́ náà ẹlẹ́kàn bí ọlọ́run bá kọ́ pé tí mo rí náà ní kí wọ́n rí bẹ́ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ kọ́nà kọ́ bá sánú wọn sẹ́gẹ́tì ní sí nǹkan tẹ́ kó wínú so ó náà tí pàwọn obìnrin wà lè jẹ́ náà ní ọmọ ìjónù ọlọ́run sàmọ̀nà wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.